Ọlọ́run wa ni àbáyànmọ́ àfọwọ́fà tiwa ni àbí àránsí ẹ̀fún ni àbẹ́ẹ̀dì àbìlú ní tàbí àṣàṣì odidi ọba àlù ń díjú ẹlẹ́yà ní gbàgede èèmọ̀ wọ̀lú ta lè yàn tó fà kàn bí jọba ìwó náà ẹ̀yin náà ẹ̀rí nǹkan ni wo kábíyèsí bí ti ń pòòyì rìnrìn ṣéjú àwa mùsùlùmí wá lè yí àbíjú eégún ẹjẹ́ lọ rèé bí àwọn oníṣẹ̀ṣe wọ́n dà bí kábíyèsí bá fìpà kọ́ sọlẹ̀ lórí kankéré ńkọ́ breaking news ó sì dùn pọ̀ lẹ́nu àwọn òyìnbó the Oba of Yorubaland who just declared himself as Emir of Iwo Land fell down this morning in his palace and he broke his ribs. ẹ̀rín lẹ̀rín ni ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ má wo ọ̀rọ̀ yìí nìran ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin kìrìsìtíánì ẹ jẹ́ ká fi àdúrà àgbà kan mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ran ọba Adéwálé Àkànbí lọ́wọ́ èmi ọ̀mọ tó fi kó gbogbo ará Ìwó nígbèkùn tó bẹ́ẹ̀ a ní àwọn bíi méjì kan tó sọ̀rọ̀ sí mi lórí Facebook wípé kí ló dé tí mò ń sọ̀rọ̀ sí ọba àwọn mo mọ̀ wípé iṣẹ́ àtòsí ló kó sí àwọn wọ̀nyẹn lọ́pọlọ àbí wọ́n ní gbogbo tí ọba àwọn bá ti ṣe ó gúdù ó báàdì ó bá àwọn lára mu mo bá ní oògùn ti mú àwọn wọ̀nyí má yẹ ǹtọ́ dáa àfòràn tó gbóná pẹ̀lú àfọ̀ṣẹ́ tí ń rin gbẹdẹgbẹdẹ òkùnú akédèdèrìn wo ní pé òṣoògùn ẹ wí fúnrú ẹni bẹ́ẹ̀ pé mi Àkàndá ní òkú ni wọn ò kàn tí ì gbèsè ni oògùn wà tí ń jẹ́ bí iná jojo ó kàn jẹ́ pé ẹjọ́ làábò ògùn rò ní ewé ajẹ́ o egbò ajúwà fún gbogbo ẹ̀yin oníṣègùn ifá làgbà òpìtàn tí ń bẹ lótú fẹ́ ifá lakọ́ni lọ́rùn bí iyì kan ẹni àṣà ní ọ̀jẹ́ lúbúlúbú ojú ọlọ òòṣà àgbà tí mú tọmọdé tàgbà kó ara rẹ̀ nílà eégún inú àdó ọ̀kan làwọn inú orù ibi tó gùn dé gan là á pè lóògùn ntọ́mọdé jòjòló gbójú létí fi bú àgbàlagbà ìtàláwọ̀ àtọ́níṣègùn wá tí wọ́n fi ń forí jágbójánú ọ̀dàn kiri oògùn tí gunni ní kùkùgùn ọmọdé ló wọn kàn ọ́ lóògùn ó tètè bá ẹsẹ̀ rẹ sọ̀rọ̀ onígbètúgbètú lásán ni jọ̀ọ́ sọ ọmọ ẹni tó fi rán bọ́ba wá jó oògùn ní tìwó náà àdúrà sí Olódùmarè ní yọ́ gbà wá kalẹ̀ kí ló dé tí kábíyèsí ń pe Ìwó ní ìlú mùsùlùmí gan ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ìjáàbù náà Ìwó ló ti bẹ̀rẹ̀ lọ́jọ́sí tí gbogbo ìlú fi di fọ́pọ̀ mọ́yọ̀ tó di yánpọnyánrin ṣe já mọ́ gbé ìgbé ayé ìrẹ́pọ̀ tá a ti ń gbé lọ tí Olúwo bá sọ ìlú Ìwó dilé ogun ìtàn onígbàgbé rẹ̀ ẹ gbọ́ interview kábíyèsí lórí ètò orí rédíò kan. To talk about this and so many other issues within the Yoruba Traditional Institution. Thank you so much for joining us on Frank Talk this morning, Your Majesty. Good morning. How are you today? I'm doing very well. And how is Iwo Land also, Your Majesty? Iwo Land is doing great. People are so beautiful and happy. And I love them. They love me so much. And everybody. So we thank God for today. And we thank God forever. All right. Thank you for joining us. Well, Your Majesty, let's let's begin with the issues here. When you assumed office, when you assumed the throne of your forefathers, you asked that should be referred to as the emperor, and that generated some reaction at that time. But the latest one is here. You saying you are adopting the emirship title. Tell us what informed that particular decision. What is the meaning of adoption? When we talk about adoption, and then the way newspaper twist stuff is very, very the meaning, and especially when they said, "I abandon Oba." When you say you abandon Oba, and how can you abandon who you are? What is emir? What is Oba? What is king? Oba is our own language, our own word. Ishembaye, traditionally and historically, I'm an Oba, and I will remain an Oba for life. If you see what I wear, a king in Nigeria that wears ofi more than me, modern time now, that wears my underwear, my hat, my everything from head to toe is ofi, and my crown is there, lovely and beautiful. I even updated and upgraded my own way and style of dressing. It's so beautiful. That is the envy of even the emirs. The emirs love my clothes. Okay. They wanted it. They love it. So it's not possible. What I said was that I am going to adopt the kind of way, the kind of life, because you cannot see when you see the Obi, Igwe, Emir, they are the head of not the politician, the kings.
are the head of all the men in Nigeria. In the northern part of Nigeria, you will never see any bickering or backbiting or reporting each other to politicians and doing all kind of things and disrespecting themselves. They don't do that. I want our own Oba in Yoruba land to do the same. So for me to take a step, we have to tell them, you know what? I want to adopt that kind of way. So I will become a king that would bring peace, unity, and no bickering and fighting. And if we have a problem between each other, we are the head of the Yoruba nation. When I put on my garment of Emmy, it's not that I haven't gone out of my way, because when any Oluwo is been installed for the past 400 years, you know, you have to be turbaned. They don't even put crown on your head. You will not crown. You will go and make your own crown. You will go and get your own crown by yourself. Turban is what they give you. So I wear turban. Have you seen me wearing turban? You can see that on when I was even installed. You can see it on every Friday. I wear turban. Islam has been part of our own culture in Iwo. Iwo is the home of Islamic scholars. This is called Geri Malami. If people don't know, why are people having problems with that? But you know, part of those who have problems with that, permit me, Your Majesty, they're saying that as a custodian of the Yoruba culture and tradition, that it should be in no way that an Oba will now say he prefers to use the title of another culture. Listen. My home is the home of Islam. This is part of what I have as what is called human development or human resource. Over 95% of Igbo people are, even I can tell you that over 95% people of Igbo are Muslims. Even all Igbo are Muslims. Any Christian that you see actually converted. Tí ọba wa ní bó ṣe jẹ́ ni ta ní fajá sọdẹ omi ọ̀wọ́n nìyàn ní mú ní bá ajá sọ̀rẹ́ ọ̀wọ́n irin ní mú ní kí abẹ́rẹ́ sí náà bí tá a bá máa jẹ ọba sí mọ́ èyí tó bá kù ńlẹ̀ ló kù bí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ni n ò rí bí ọba ìlú ti ń gbé ẹ̀sìn kan lórí jù because kábíyèsí confam ẹ̀ pé ìlú Islam mọ̀ wípé mùsùlùmí lọ́pọ̀jù níwò olódò ọba bọ̀tì sọ́tọ́ sí kábíyèsí lẹ́nu kò sí ọba tó ṣerú ẹ̀rí nílẹ̀ Yorùbá ìdí ni wípé ìfẹ́ tá a ní sí ara wa ó ju ti ẹ̀sìn kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí tó gbé ẹ̀sìn lórí ju àwọn tó lẹ̀sìn gan lọ tó dàbí ẹni pé àwa tó kù kèfèrí ni wá does it mean pé àwa jìjánà onídẹ̀ra ni àti kírísítíànì àti mùsùlùmí ní Ísírẹ́lì ni wọ́n ti ń sìn ní Saudi Arabia tàbí gọ́ọ̀dù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ ni ànábì Ìsá Jésù Kristi ọmọ Màríà òjíṣẹ́ Ọlọ́run ló náà àwọn ẹlẹ́sìn àbáláyé náà ò ní ẹni méjì tí wọ́n ń pè tí wọ́n ń bẹ̀ tí wọ́n ń sìn lójoojúmọ́ ju Ọlọ́run ọba mi lọ orúkọ tá a fún Ọlọ́run ò nítumọ̀ ọ̀nà tá a gbà sí ò ní mẹ́nì ṣé láyé irọ́ tá a ti ẹ̀wà yìí tó dojú kejì tọ́jẹ́ pọ́wọ́ pásítọ̀ ọwọ́ àáfàá ni wọ́n ti ń bá orí èèyàn tí wọ́n ti ń bá ẹ̀yà ara èèyàn àáfàá àti wòlíì ní sàṣìyàn àìmọye ìmáàmù àìmọye pásítọ̀ àìmọye wòlíì nílé babaláwo àìmọye pásítọ̀ àìmọye àáfàá àìmọye wòlíì àìmọye ìmáàmù lọ́gbà ẹ̀wọ̀n kò sẹ́ni náà tó lè mọ ẹ̀sìn tí mò ń sìn ju èmi àti Ọlọ́run ọba tó dá mi lọ bọ́tì mo ní bíbélì mímọ́ mo ní kọ́ìdáàt mo ní tírà sàbúrà dáúdà mo sì ní kùránì tó ní àpẹ́lẹ́ jùlọ àárín èmi àtọ́lọ́run ọba mi ò sì dàrú rí torí pé mo mọ Ọlọ́run ọba tí mò ń sìn mo sì di Ọlọ́run tí mo gbàgbọ́ mú gidigidi ọba tí ò jẹ́ kí oyún mi ó bàjẹ́ nínú ìyá mi ọba tí ò jẹ́ kí màmá mi ó ní miscarriage ọba tí ò jẹ́ kí màmá mi ó bí mi ní àbíkú ọba yìí ní ṣọ́ mi láti ìgbà èwe mi wá mo mu ọyàn kò pa mi lórí bẹ́ẹ̀ ló ń jẹ ògbòdì lára mi ó mú mi dàgbà ó fún mi ní làákàyè mo mọ ọ̀tún àtòsí yàtọ̀ ó tún wá fẹ́ ṣe gegele lórí gegele ó fún mi ní ẹ̀bùn tó yàtọ̀ sí tẹnikẹ́ni kí n mọ̀ wá rí fólúwa ju ọpẹ́ lọ ìwádìí ìjìnlẹ̀ mi nípa ẹ̀sìn mọ̀ pọ̀ gan-an ọ̀tọ̀lẹ̀sìn àwọn fanatiki lọ́pọ̀ jù wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n ń lọ mọ́ṣáláṣí ni ìyìn tí wọ́n ń wá rebẹ̀ òye wọn pàápàá ìwádìí mi jẹ́ kí n mọ̀ wípé orúkọ chọ́ọ̀chì tàbí àsàlátù kọ́ ni yóò mú ìyàwó ìjọba ọ̀run ilé kan tá a kọ́ tá a kàn pé lórúkọ
orúkọ ní jẹ́ chọ́ọ̀chì ilé kan tá a kọ́ kalẹ̀ tá a dá lára tó wù wá sínú ẹ̀ oníjẹ́ mọ́ṣáláṣí ń tá a bá ṣe nínú ẹ̀ ló yẹ kó jẹ́ ìwà bí Ọlọ́run ta ni nínú yín tí ń pariwo ẹ̀sìn tí ń gbé ẹ̀sìn lórí wọ̀nyí tí kìí ṣe kèéta ọmọlàkejì èwo nínú yín ni kìí sọ̀rọ̀ ẹ̀yìn mo ní ta lẹni náà nínú yín tí kìí yàn àyàn kankan jẹ ta ni olúwa rẹ̀ tí kìí fẹ́ ga ju ọmọlàkejì lọ nínú yín kí ló wá dé tẹ́ ẹ daṣọ bò wà burúkú lábẹ́ ẹ̀sìn instead tó fi yẹ ká máa polongo àlàáfíà ẹ̀sìn ni la fi ń yan ẹni tí ò tọ́ sípò òṣèlú tá a fi ń jìyà tẹ́ ẹ bá bi èmi Àkàndá léèrè wípé ẹ̀sìn wo ni mò ń sìn máa sọ pé mẹ́tẹ̀ẹ̀ta ìdí ni wípé àwọn babaláwo gan ò fèèyàn ṣètùtù mọ́ pásítọ̀ àti wòlíì ní ń pààyàn jù torí wọ́n fẹ́ gun jẹ́ẹ̀tì wọ́n fẹ́ gun mọ́tò dẹ̀nkù ilé àfáà ni wọ́n ti ń borí èèyàn tí wọ́n ti ń bá apá èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọlọ́run ọba mi lọ́mọ ẹni tí ń sin òun o kábíyèsí Telu the first ọba Abdulrasheed Àkànbí Adéwálé tí mo fẹ́ràn rẹ̀ dáadáa láéláé eré òní sọ pé ó dọwọ́ ẹ̀ lérí ibi gẹrẹjẹ là á bá gbà kábíyèsí kẹ́ ẹ pẹ́ lórí àpèrè àwọn babalá yín kan rege ṣe adé apẹ́ lórí o bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba jẹ kó pẹ́ àwọn olórí àṣìṣe ìgbépẹ́ ìrùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀ yọ̀jẹ̀ dọ̀kìnì kẹ́ ẹ pẹ́ bí ewé àpẹ́ kábíyèsí kẹ́ ẹ tọ́ bí ewé atọ́ kẹ́ ẹ gbó bí olúgbòǹgbò ti gbó kẹ́ ẹ gbó bí olúgbòǹgbò ti gbó kẹ́ ẹ gbó bí àwọn àgbà kan tí wọ́n gbó títí tí wọ́n fọmọ owó sóńdì sọ́rùn ọmọ owó ọ̀hún wá jẹ títí ọjẹ dọ̀kìnì ọ̀tún ìwà rójú lásìkò tẹ́ ẹ jọba òsì ìwà ráàyè àtọ́nílé àtàlejò ló máa gbé nǹkan rẹ̀ ṣe eku akébi eku ẹyẹ akébi ẹyẹ ọmọ èèyàn fọ̀n bí ènìyàn tí kú tòfò tàrùn kọ́ máa gbẹ́nu gbẹ́wò wá ní gbogbo ìwó olódù ọba bẹ̀tì kábíyèsí dẹ́dẹ́ mẹ́là hall ègùn lọ sọ bẹ́ẹ̀ bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ a kì í tó jorí ìmọ̀dò bẹ́ẹ̀ yẹn bá wá ṣèèṣì jorí ìmọ̀dò ó yẹ kó yẹra fáwùjọ kù mọ̀ bí sọ ẹni bá ta kábíyèsí èèyàn dọwọ́ bò ó yóò sì tún kọjú sí ògiri kó tó jẹ́ ni because tá ń fẹ́ á ní èèyàn fẹ́ ni fọ́rọ̀ bẹ́ẹ̀ bá yókè ẹ pánú ẹ mọ̀ràn kò bọ́nbọ́n bẹ́ẹ̀ bá dé ta ó dùn mí púpọ̀ kábíyèsí wípé ẹ yẹ̀yẹ́ àwọn oníṣẹ̀ṣe láàrin ìta gbangba míwàá wọ́n ti wà kẹ́ ẹ tó gorí àpèrè wọ́n mú ìwọ̀ lófì wọ́n sì ṣètùtù àtòrò ọba àbẹ́ ẹ̀ ṣe ni ṣé ẹ mọ̀ wípé ẹ fi wọ́n gba star ni kò sì dáa eléégún ni olóró ni olóbàtálá ni oníṣàngó ni ọlọ́ya ni kò sí ọba tí ì fọwọ́ kàn wọ́n ìdí ni wípé àjogúnbá tiwọn látọ̀dọ̀ àwọn baba ńlá tiwọn ni ṣé bí ìdílé ọba lẹ́yìn ti wá ńlọ́jẹ́ kẹ́ ẹ róye ọba jẹ kẹ́nìkan wá rọ́bìṣì kò tẹ́ ẹ wà bó o ní yóò ti rí lára yín ìfọ̀rọ̀rora wò ní o adé afáláṣọ òbúra kan tá a ní ó fi ṣe sàárà bẹ́yìn ọba tiẹ̀ fẹ́ bọ́ọ̀sà nítorí ẹ̀sìn tẹ́ gbàgbọ́ tí ọ̀fà ayé rẹ̀ sílẹ̀ ẹ ṣe fi wọ́n sílẹ̀ pẹ̀lú ìṣẹ̀ṣe tiwọn ẹ̀yìn làárò okò ajá ọdẹ tẹ̀yìn lójú ọ̀wá tá a gbélé jìká bẹ́ẹ̀ ṣe ń kàn wọ́n lábùkù kò dùn mọ́ wọn nínú wọn ọ̀kàn lágbára láti da yín lẹ́kùn ni èmi wá ní ṣé kìí sàwọn alálẹ̀ ní bínú tẹ́ fi ń ṣiṣẹ́ lórí ọba because a ò tí ì kó fa tẹ́mí ànílẹ̀ tẹ́ ẹ tún fi ń díjú ẹlẹ́yà ní gbàgede ẹ̀yìn ráwọn àgbààgbà wo kan kọ́ sọ̀rọ̀ ni wọ́n mọ tí wọ́n ń ṣe ni wọ́n mọ̀ wípé olúwo ń ṣe tí ọ̀dà bọ̀tì ta ni ó kó kábíyèsí lójú ó ti rójú ẹ kò sí ta ló fẹ́ sọ wípé lébi ọ̀pọ̀n mọ́ re ẹni ọba sọ kó rí ìgúnnu ọ̀dà dẹ́n kọ́lọ́rì gbé àkàbà kó tó ṣe bí gbogbo wọn wà láyé wọ́n rí ń tó ṣẹlẹ̀ sí Chief Abiola Ògúndòkun tí gbogbo èèyàn ń wárí fún kí ni ọba àṣẹlẹ̀ láàrin yín tẹ́ fi kan bàbá lábùkù tó bẹ́ẹ̀ sà kí ló dé tó bẹ́ẹ̀ tẹ́ fi gbalẹ̀ kí oyè lọ́rùn bàbá n ò ní torí ẹnìkan kò nílé Ifẹ̀ ilé bàbá mi ni kò gbọ́dọ̀ bà mí lẹ́rù ẹni ọba fẹ́ lépa mi ò ní gbádùn bẹ́ẹ̀ yẹn gbèrò àti fi ọwọ́ kàn mí lásán olúwa rẹ̀ ò ní nísinmi àdàbí tí kì í bá ṣe kí Yorùbá ọmọ lọ sóko ẹrú ẹ̀ kejì gbogbo ẹ̀yin tí ń kọ̀ǹpléènì Olúwo mà wíkẹ́ẹ̀dì gan wọ́n mọ̀ láwọn bọ́ìsì ó máa ní kí wọ́n máa wá ẹ kiri ọba Àkànbí ò níkà ẹ̀yin gan lẹ níkà Olúwo kì í sapààyàn ọba onínúure tó da sáwọn èèyàn ìwó ni àìmọye làwọn èèyàn tó ti ràn lọ́wọ́ àìmọye aláìní ló ti fà lọ́wọ́ sókè ṣùgbọ́n ṣe ni mo fẹ́ kí kábíyèsí ó súnra kì ògo Yorùbá lèmi ń gbéga ẹnikẹ́ni tó bá fẹ́ tẹ Yorùbá mẹ́rẹ̀ yọ kábùkù ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ jẹ́ ká jí àṣà àti ṣe wá padà púpọ̀ àwọn ọmọ wa ní òmóríkì wọn ò mọ̀tàn mọ́ wọn ò kàwé Yorùbá mọ́ ilé ìwé kọ̀ọ̀kan ní kọ́ ọmọ ní èdè Yorùbá bọ̀tì ó ní ọ̀nà tá a lè gbégbà tí yóò sì fi jí padà ṣùgbọ́n kàkà kẹ́ ẹ kún wa lọ́wọ́ ṣé lẹ́ ń wo èdè àti àṣà Yorùbá níran bí ti ń bá omi alagbalúgbú lọ ìwọ ń ságun èmi ń ságun
ta ló fẹ́ jagun ọ̀hún lájàyè n ò lè wá kò ní joyè ilé bàbá rẹ̀ ológbò tí ó pàkèrè tójú tí mú rẹ̀ ní ọ̀wọ́ mẹ́ abímọ́ ni kì í ṣàwòṣe àdámọ́ ni n ò tẹ́lẹ̀ èdè pé ọlọ́run ọba sì ti bá mi dá májẹ̀mú pé ẹnikẹ́ni tó bá gbèrò ibi sí mi olúwa rẹ̀ ò ní rọ́mọṣẹ́ lédè lẹ́yìn rẹ̀ bó léso 12 gbogbo rẹ̀ ní ọ̀rẹ́ dànù lójú ayé ẹ̀ bó ní ògùn náà kan ṣoṣo péré yóò wọ mi lójú ayé ẹ̀ kó tó lọ ni bó bá ku ọ̀la kí onítọ̀hún ó kú gbogbo ọmọ tó bí yóò wọ sàré kó tó di pọ́ lọ ni kò ní rí ọmọ tí yóò bu yẹ̀pẹ̀ sórí ẹ̀ bí ó bá sì bímọ wọn ò ní rí òkú rẹ̀ sí tó àkàndá wọn kì í da ọ̀rọ̀ sákọ̀nà mo tún lè fà á yọ nígbàkúùgbà bọ́mọ ìyá méjì bá wọ̀ yẹ̀wù tí wọ́n jáde padà ojú wọn láti mọrú ọ̀rọ̀ tí wọ́n sọ bójú wọn bá korò tó kóró òótọ́ gidi ni wọ́n bára wọn sọ níyẹ̀wù bẹ́ẹ̀tì bọ́ bá jẹ́ ẹ̀rín ni wọ́n rí jáde kò sóòótọ́ ọ̀rọ̀ kankan nínú tí wọ́n gbénú ilé sọ a kì í sin tọ́ta tẹ̀tú ṣiṣẹ́ ìrídú onísọ́lùwò lè dá gbogbo Yorùbá gbé ni tọ́ba lè gbé Yorùbá só lè gbé Ọlọ́run ọba mi ni àti pé kábíyèsí gan kúkú láyà kò sí ẹni tí wọn ò lè kò lójú tí wọn ò lè sọ̀rọ̀ sí odò ó ṣe wá mọ́ gbọ́mọ adẹ́tẹ̀ tá a sọ pé nkókú lọ ń kárùn-ún lọ njọ́ tọ́ba wa gbọ́mọ ọba a wàá sọ pé ọ̀fọ́ sẹ̀lú o èdè àti àṣà Yorùbá ò ní parun ájú wa ṣe o kí ló dé táyé gbàgbó ti tọkòrò wọn ò dẹ̀ ṣe ké ká má bàa dẹ́rù ni.